Welcome back to the channel. Ẹ káàbọ̀ padà wá sí orí channel mi. Gist tèmi ò ní pé Kábíyèsí, bàbá Kábíyèsí àti àwọn Kingsman wọ́n ní pé àwọn ò lè ṣe márèjì ìkọ̀kọ̀ pẹ̀lú Lọlá. Gist tèmi nìyẹn. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally talk about royal gist and celebrity gist. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Royal gist and celebrity gist, and I speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, Lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn fámìlì Lọlá, wọ́n ní wọ́n wá sí ọ̀dọ̀ àwọn fámìlì Kábíyèsí láti gbé márèjì kọ̀kọ̀ wá fún wọn. So wọ́n fẹ́ ṣe márèjì kọ̀kọ̀ fún Lọlá àti Kábíyèsí. Wọ́n ní wọ́n propose márèjì wá sí fámìlì àwọn Kábíyèsí. Wọ́n ní bí bàbá Kábíyèsí ṣe ní láyéláyé wípé ojú àwọn kọ́ ni irú nǹkan báyìí ti máa ṣẹlẹ̀. Wọ́n ní bàbá Kábíyèsí yarí. Wọ́n ní àwọn Kingsman yarí pé láyéláyé. Wọ́n ní Kábíyèsí ní láyéláyé kò gbúdọ̀ ṣẹlẹ̀. Ẹ̀yin náà ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tí Kábíyèsí ń gbé òun ní kán mú Queen Naomi padà wá sínú palace. Ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti sú Kábíyèsí. Gbogbo plans wọn ní pé kí àwọn olórí yìí kí wọ́n kúrò nínú palace kí wọ́n lọ ra ilé. Ipe kí Queen Naomi fi padà wá sínú palace. So ìyẹn ni wọ́n ń gbé lọ́wọ́ kó tó wá di pé Lọlá tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àwọn family Kábíyèsí wípé òun ti wait enough láti kí Kábíyèsí fi fẹ́ òun. So wọ́n ní àwọn family Lọlá, wọ́n ní wọ́n ti sọ fún Kábíyèsí pé wọn ò ní jẹ́ kí gbogbo márèjì kó wá sí orí social media. Wọ́n ní wọ́n try láti hide fún Queen Naomi ni. Wípé tí Kábíyèsí bá ti wá fẹ́ Lọlá tán, wípé wọ́n wá lọ ra ilé síta fún Lọlá, Lọlá máa gbébẹ̀. Ìgbà wo wá ni mákù ò ní kú? Wọ́n ní Kábíyèsí ní láyéláyé. Wọ́n ní bàbá Kábíyèsí ní láyéláyé àwọn ò ní ṣerú nǹkan báyẹn láéláé. Wípé báwọn ṣe wà yìí, nǹkan tó jẹ àwọn lógún òun ní pé kí Queen Naomi kó padà wá sí palace pẹ̀lú ọmọ àwọn. Àwọn ò fẹ́ ìyàwó kankan mọ́. Wọ́n ní bàbá Kábíyèsí ní láyéláyé kì í ṣojú àwọn nínú nǹkan báyìí tí máa ṣẹlẹ̀. Wọ́n ní Kábíyèsí ní láyéláyé àwọn ò ní fẹ́ ìyàwó ìkọ̀kọ̀ kankan. Wípé àwọn táwọn fẹ́ yìí, àwọn ti apologize, àwọn dẹ̀ mọ̀ pé àwọn ò ní treat wọn bad. Àwọn máa gbà pé ìyàwó àwọn ni wọ́n, ṣùgbọ́n ibi táwọn bá fi wọ́n sí ibẹ̀ nìkan dúró sí. Wípé kí náà mì báyìí pé wọ́n máa lọ ṣe secret marriage. Wípé àwọn èèyàn ò ní mọ̀. Wípé wọ́n á lọ fẹ́ síbì kan. Wípé so later ṣé kò ní ṣẹlẹ̀, ṣé àwọn èèyàn ò ní mọ̀ ni pé àwọn ò ṣe ìfẹ́ kọ̀ọ̀kan àbí marriage kọ̀ọ̀kan kankan. Wọ́n ní bàbá Kábíyèsí ní pé kán má wá sí ilé àwọn pẹ̀lú irú marriage right báyìí. Pé kì í ṣe ojú àwọn nírú nǹkan báyìí tí máa ṣẹlẹ̀ sí ọmọ àwọn. Wọ́n ní Kábíyèsí ní láyéláyé àwọn ò ní ever ṣerú nǹkan báyẹn. So gist tá a gbọ́ ni ta ní ká mú wá fẹ̀yìn èèyàn. Ẹ̀yin dẹ̀ wò lórí social media àti ń gbọ́rọ̀ Lọlá wípé wọ́n ṣe secret marriage pẹ̀lú Lọlá. Irọ́ ni gist yẹn. Kò sí nǹkan tó ń jẹ́ pé Kábíyèsí ṣe secret marriage pẹ̀lú Lọlá kankan. Àhesọ ọ̀rọ̀ ni. Lóòótọ́ àwọn family Lọlá wá láti ṣe, wọ́n gbé ìgbésẹ̀ yẹn, ṣùgbọ́n àwọn family Kábíyèsí bá ṣe gbọ́ wọn accept. So mo ní kí n mú gist wá fún yín láti torchlight sí ni. Kábíyèsí, nǹkan tó jẹ Kábíyèsí lógún òun ní pé kí gbogbo àwọn olórí yìí kí wọ́n bọ́ síta kán lọ ra ilé tán bá fẹ́, kí wọ́n kó lọ síbẹ̀. Kán fi palace sílẹ̀ fún Queen Naomi àtọmọ wọn.
torí ẹ mọ̀ pé wọ́n ti fún Kábíyèsí ní time lórí ọ̀rọ̀ Queen Naomi. Kábíyèsí ò dẹ̀ lè jeopardize life Queen Naomi àti affection àti love tí wọ́n ní fún Queen Naomi for any other woman. So right now kò sí nǹkan tó máa wọ etí Kábíyèsí ju pé kí àwọn olórí yìí kí wọ́n move kúrò nínú palace, kí wọ́n lọ gbé ìgbésẹ̀ tí Kábíyèsí ní kan gbé. Wọ́n ní in fact wọ́n ní the way bí Kábíyèsí ṣe ń pàṣẹ ní ìsìn, wọ́n ní wọn ever rí Kábíyèsí báyẹn rí látọjọ́ tó ti fẹ́ Kábíyèsí. Wọ́n ní ẹsẹ̀ gbogbo wọn ń gbọ̀n ni, wọ́n ní ẹ̀rù ń ba gbogbo wọn ni because wọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. So ẹ̀yin ará ilé, ẹ jẹ́ ká fọkàn balẹ̀, ẹ jẹ́ ká kún fún àdúrà pẹ̀lú Kábíyèsí àti Queen Naomi. Ọ̀rọ̀ yìí ire ló máa bọ́ sí, ayọ̀ ló máa bọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ gist ló ń jáde tó jẹ́ pé àwọn èèyàn ń sọ, ṣùgbọ́n nǹkan tẹ́mi ò bá gbọ́ mi ní sọ. Nǹkan tí èmi gbọ́ wo ni mo wá sọ fún yín. Ṣó ti yé yín? So kò sí pé wọ́n ṣe secret marriage pẹ̀lú Lọ́lá kankan. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Lóòótọ́ àwọn family yìí wọ́n gbégbèsè, ṣùgbọ́n Kábíyèsí ò accept. Bàbá Kábíyèsí ò accept. Àwọn kingsman ò accept. So kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. So mo ní kí n torchlight sí, kí n mú gist wá fún yín ni. So nǹkan tá a gbọ́ ò ní pé Kábíyèsí refuse láti accept secret marriage pẹ̀lú Lọ́lá. So ẹ̀yin èèyàn lé, tá a bá tún gbọ́ gist ní mí a máa mú wá fún yín. Èmi ọmọ yín ni o, etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní lọ ìsàlẹ̀ àpò, òkè òkè lọ́lá yín á máa lọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.